lè balance báyìí wá dúró báyìí wá mú wá báyìí gbà bí a ṣe bẹ́ẹ̀ o ṣe ju eléyìí wá máa gáì o ṣe ju eléyìí wá máa gáì o ṣe ju eléyìí o ṣàyí ẹ̀ bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tó fẹ́ jó pàṣẹ àdúró tán o ṣàmọ̀ àjáde tán àjáde oya next person oya there oya díẹ̀ o tó bá ń ju yẹn wàá máa guide ẹ máa guide kò yẹ ìjáwájẹ òsì always guiding oya àwọ̀ alright eré lọ́wọ́ ṣe ń bì ó yà kò yé ṣáì lọ pé fàṣásì kò wá fún un ó yà ó rè ó yà ó dà ó yà jáde tán ẹ kọ́ra yín lọ́wọ́ kan onídàgẹ́ lọ́ máa dé gbòòrò kan lọ́ máa fi yín pa ẹ̀yin tèmi mò ń bọ̀ ẹ̀jẹ̀ fàṣásí àápùn báwo ni kí ló ṣẹlẹ̀ mo kàn ń rí ẹ tó kàn ń wà kákẹrẹ ń bẹ̀rẹ̀ ẹ bá wà lè yan ọ̀rọ̀ àjọsọ wa. èmi ò rántí eléyìí tó ń sọ ṣebí àjọ wà ní èwo níbẹ̀. ọ̀rọ̀ tájọ máa ń sọ lójoojúmọ́ náà ni. ọ̀rọ̀ tájọ ń sọ pọ̀ èmi ò sì wá mélèé tí òun sọ nu gbogbo ẹ̀ ó sàmọ̀ àjọ ń gbé ní abúlé ní àjọ wà lábúlé yìí ni eléwo nú ẹ̀ gangan ni eléyìí tó ń sọ. fàṣásí dá padà ìtumọ̀ fàṣásí lórí pé abẹ́ máa ń nẹ́ra wa yìí náà ni. wo sọmọ jẹ́ kí n sọ nǹkan fún ẹ o sọmọ yìí pé bí mo ṣe wà yìí mo ò ní ìyá mi ò ní bàbá màálù tí ò nírù ni mí ọlọ́run ní bá mi lè sìn mi ò lè fẹ́ yàwó sìn àsìkò tí mo wà yìí kò fààyè gbà mí láti fẹ́ yàwó kò sí tí n fẹ́ fi tọ́jú ìyàwó tí n bá fẹ́ yàwó sìn náà kí wá sọ pé ok mo gbọ́ o mò ń fẹ́ o ó wá lóyún ó bímọ fún mi tó bá kú yí pé ẹ mówó gbá wa ẹ mówó àwo wa níbo ni mo ti fẹ́ rí kò sẹ́ni tó fẹ́ fún mi náà. aláyé tẹ pí lórí ẹ̀jọ̀ kí ló hápùn gan ó lówó nígbà ò ṣe ìtumọ̀ wá ṣe èmi wá wà ní ẹ̀ tó máa ṣe lọ báyìí wá ó máa ń dà wá gan o àkí ló hápùn gan kí ló fẹ́ jẹ sówó ni ó dà máa fún ẹ tó bá fẹ́ wọṣọ wọn ara aṣọ sí ẹ lọ́rùn wọn aláyé ṣe lè jẹ bákẹ́ kan tán ni adẹ bẹ́ẹ̀ sọ dẹ wàrùn kí ló ṣẹlẹ̀ ẹdìyẹ ni ẹnì oníṣòro la máa dúpẹ́ lọ́wọ́ orí ẹ o kò wọ́pọ̀ ní gbogbo ẹ tí mò ń bá sọ̀rọ̀ o dúpẹ́ tiẹ̀ sọpẹ́ tiẹ̀ fàṣásí o ẹ sọ bá lè fẹ́ jẹ. ok nǹkan tó wà ń bẹ ni pé màá fi sọ́kàn màá mọ̀ ọ́. aláyé kò sọ̀rọ̀ pé òun rò kankan kò sọ̀rọ̀ pé ò ti gbà kí ló ń rò fún ṣèbó ló fẹ́ mu ní màmá náwó ó dà máa ṣègbéyàwó kan fẹ́ èmi ìwọ kò sọ fẹ́ mi gbẹ ó já. ó dáná má bínú torí Ọlọ́run má bínú torí Ọlọ́run ṣé wọ́n máa ń fagbára fẹ́ yàn. agbára kọ́lé ilé mo kàn sọ fún ẹ kò gbà fẹ́ mi kò sọ̀rọ̀ agbára ń bẹ. ó dáná ọmọ nǹkan tí wọ́n sọ ni wípé yára alẹ́ màá rí ẹ lálẹ́ Ọlọ́run. fàṣásí wàláì ní ìrì ọlá lẹ́sẹ̀. fàṣásí o ní ìrì ọlá lẹ́. fàṣásí ó ní fẹ́ jàyàn o gbóòórùn ẹsẹ̀ tó kò jẹ́. wọ́n ní sọ fún ọ. màmá o sáré. ó yá nǹkan tí mo kọ́ ẹ̀ ń dẹ̀ yá bẹ́ẹ̀ rí jẹ́lọ. wọ́n máa fọ́ gbogbo mú ẹ mo sọ ẹ tó bá jẹ lè wá gáì tó bá jọ wá ìwà fẹlẹ gáì let's go. something.
má ṣe é ò ní dúró. Níbo ló gbà? Níbo? Fásásí o! Fásásí! Ó ṣe! Fásásí! Anyway, má wọrí o. Kò sí bọ́jà ṣe fẹ́ pẹ́ láyé tó ẹrù ògún náà ni. Láì. Má wọrí, ó dijọ́ mi ọjọ́ rẹ̀. Wọ́n mú ìyá ẹ̀. Wọ́n kọlà fún ẹ. Àwọn agbẹ́ ẹ̀mú lásán mú yàrá já ẹ̀ máa jẹ. ọ̀rọ̀kọ́rọ̀ ló fẹ́ gbọ́ ọ̀rọ̀kọ́rọ̀ ló fẹ́ gbọ́ ọmọ olójú kan tí ń ta kò tó ọ̀rọ̀kọ́rọ̀ ló fẹ́ mo dé òwàdí ó mo ní tá a bá lóde ní ẹni lọ́mọdé kàwó bàbá lóde jìyèjì lọ́mọdé kàwó tàbá lóde tẹran tọ́dẹ̀ bàtà làákà bàbá lóde rin ẹni tọ́wọ́ ẹnu ẹni láàrin níta bá dàrún tá a bá ń lẹ́nu làágbé mi bàbá lóde fà ìfà alẹ́ fòkun tẹ̀rù kọ́ bẹ̀rù kọ́ bá roko tá a fámọ́dọ̀ gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Fásásí. Bọ̀dá mi tá a bá lóde yé gbogbo yìí sọ̀rọ̀ kọ́mọ́ kìí jẹ́ o àìsà kìí sọ̀rọ̀ kọ́mọ́ kìí jẹ́ o tá a bá lóde ẹ̀jọ̀ ọ̀rẹ́ mi jọ mímọ jọ̀rẹ́ mi tún kún fi mú jásí ẹlẹ́dẹ̀ ẹ̀gùn. Gbogbo tó sọ pátápátá ni mo gbádùn ó dẹ́gbà mọ́ mi. Ṣùgbọ́n kí ilé tó ń jíṣẹ́ láàárọ̀ ọdún. Kí ló dé tí wọ́n máa mú tí ìwọ kí n dé ọlọ́run mo ṣe tó yìí fẹ́ gbọ́ tí ló máa jí mu láàárọ̀ ọdún. Ìkíní náà òun mu ọtí sínú òfìfo ó mọ̀ pé dangerous. Ẹ̀kejì òun mu ọtí láì fọnù bóyá ló ti ó tiẹ̀ mọ̀ ṣọ́ọ̀ kó fọnù láàárọ̀ yìí. Bọ̀dá sẹ́rí kéèyàn fọnù kó tó jẹun àbí kó mutí àbí kó jẹun kó tó fọnù kò sí ètò èèyàn ṣe ń bẹ̀ náà tí ọ̀dọ̀ gbà ṣẹ́gbọ́n. All right, mo ti gbọ́ tó sọ lẹ́ka pàrẹ́tì kí ló fẹ́ mú ṣe ní pàtó gan-an èkó ló wáyé ó sì lóko kí ló fẹ́ mú ṣe ní pàtó gẹ́gẹ́ bí iṣẹ́ ó ṣáàlè jókòó báyìí ó mọ̀ ní pé ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣùgbọ́n bẹ́ẹ̀ iṣẹ́. Bọ̀dá ọwọ́ tó dilẹ̀ lè sùn yá ló lóòótọ́ ṣùgbọ́n èmi gan fúnra mi kò dùn mọ́ mi nú bí mo ṣe ń dúró lé látàárọ̀ títí dalẹ́ tí mi ò wá nǹkan kan ṣe owó èmi náà kémi náà rí nǹkan ṣe àwọn gbà tí ó sì á sì gbọ́dọ̀ lùsì tún ti ń tó gẹ̀dá léèyàn bá níṣẹ́ yóò nira ni ìwọ owó tó kó kalẹ̀ tí mò ń mú yìí ìsìn ìwọ náà ló kó kalẹ̀ bí ọ̀bà rẹ̀ èèyàn mú yọ́ mọ bínú ó wo èmi náà kémi náà níṣẹ́ lọ́wọ́ kémi náà ní ṣe ṣùgbọ́n mo bá yín sọ pípé kẹ́ ẹ bá wáṣẹ́ ọ̀nà pé ó wù mí kémi gan fúnra mi kí n jókòó rọ̀ kémi náà ní jókòó rọ̀ wọ́n tẹ bá bá mi wáṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ olówó ńlá ní ìsinyìí tí wọ́n mọ̀ sanwó gidi fún mi inú mi á dùn wọ́n gbà tẹ́ ẹ̀ bá wá kọ́. ṣe mo dákẹ́ dùn sórí èmi ń gbégbèsè mo ṣe máa ríṣẹ́ máa dẹ́ kọ́ntínú láti máa gbégbèsè yẹn ìwọ náà jókòó kó ronú ẹ̀ irúṣẹ́ tó bá fẹ́ ṣe tó fi lè dé lọ síwájú ibi tó máa gbé mọ́tò fún ẹ bọ̀bí ni tó máa ó ní lẹ́kùn téèyàn ń dé kéèyàn tó ṣiṣẹ́ bí kankan tó gbé mọ́tò fún yàn abẹ́rọ̀ mi ò yí ẹni. lọ́dà kò ṣiṣẹ́ tẹ́ ẹ bá mi wá tí mi ò ṣe ẹ sábà wáṣẹ́ tó lówó tó dáa tí wọ́n máa sanwó gidi fún mi tèmi náà ti ní mọ́tò tó jẹ́ pé mọ́tò bọ̀gìnì tí wọ́n sì máa sanwó tó dáa fún mi ẹ bá ti wáyìn fún mi kí ló dé tí ń sọ pé mo ṣe. èmi á kọ́ntínú láti máa bẹ̀ wá iṣẹ́ ìwọ náà kọ́ntínú láti máa ronú pé kí ló fẹ́ ṣe tó máa mú lọ síwájú fún ọ. lọ́dà mo fún iṣẹ́ tẹ́ bá ti wá fún mi sí àwọn ọmọ àkọsí láàárọ̀ kò dáa ṣe dáa máa yá. Kẹ́yà ṣe o. Ok, o ti gbọ́? Má bàa ní má wọ̀ ẹ́. Ìjọba ti méjì wá àjọ. kí wọ́n á lọ jẹun.
so ń jẹ lọ́rọ̀ mi kàn nínú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ gbogbo ọ̀rọ̀ tí ọkọ rẹ tó sọ sí mi lára nísìn kémi náà sì wà gbọ́ bẹ́ẹ̀ kí n máa lọ jẹ fún jẹ lọ́rọ̀ mi kàn. ṣùgbọ́n yín sọ̀rọ̀ sí ẹ̀bí náà mi ò rí lè mọ ọkọ tẹjọ́ ń sọ mo mọ̀ pé fún ìlọsíwájú nìkan tí ẹ̀gbọ́n máa bá mi sọ àti pé ẹwọ kan tẹ̀ mọ́ pẹ̀lú náà fi kú ó máa da gbogbo sísítẹ̀mù irun ni tí ẹ̀ bá jẹun ó yẹ ìjẹ́ kí wọ́n lè jẹun ó wà lóṣù wọ́n lè jẹun ẹ̀gbìn sílẹ̀ ẹ̀pẹ̀lẹ̀ ìyá ni wọ́n gbọ́ ọkọ mi. tó mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá nílé ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín àṣà àti ìṣe tí a bá sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe a ó sọ̀rọ̀ bí a ti ṣe ń wọṣọ a ó sọ̀rọ̀ bí a ti ṣe ń jẹun bí a ti ṣe ń lùlù bí a ti ṣe ń jó bí a ti ṣe ń kọrin nílẹ̀ Yorùbá àti nílẹ̀ Oòduà báwo lẹ́yìn ṣe ń jó tí yín lù yín báwo la ṣe ń jó tí wà ń lù wá orin wo lẹ́yìn kọ́ ń lù yín orin wo làwa ń kọ́ ń lù wá. mo ní àwọn àlejò méjì ní ìkàlẹ̀ tí wọ́n mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá tí wọ́n ò bá wa túnà náà ẹ̀ tí yóò tí ọ yé gbogbo wa yékéyéké àwọn náà ni wọ́n wà níkàlẹ̀ yìí. alàgbà ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo ojú tó ń wò mí nílé orúkọ tèmi ni JK Olúfẹ́mi Gbadéyànká ọmọ orílẹ̀-èdè lèmi ṣùgbọ́n aṣojú ni mo jẹ́ ní iléeṣẹ́ Tribute Promoters Initiative ní àti ilẹ̀ òkèèrè lókè òkun lọ́hùn. ẹ rí i pé arábìnrin tó jókòó yìí àwọn gangan ni òṣìṣẹ́ iléeṣẹ́ náà láti òkè òkun àwọn nìkan kọ́ ni wọ́n wá sórílẹ̀-èdè yìí o wọ́n tó bíi mélòó wọ́n tó bíi méjì mẹ́ta kan tí wọ́n wá ṣùgbọ́n àwọn èèyàn wọn tó kù wọ́n tún wà níbì kan tí wọ́n náà tún ń ṣe agbátẹrù lórí nǹkan tá a torí ẹ̀ wórí ètò yìí. kí ni nǹkan tí wọ́n torí ẹ̀ wá sórí ètò ń tọ́ àtorí ẹ̀ wá ni pé wọ́n fẹ́ ṣe ìdíje lórí ijó ìbílẹ̀ orin ìbílẹ̀ aṣọ wíwọ̀ èmi ni o eléégún ni o àwa onígunúkó ni o àwa olóró ni o òòṣà gẹ̀lẹ̀dẹ́ ni gbogbo ẹ̀ bẹ́ẹ̀ lọ títí torí àwọn òrìṣà wa nílẹ̀ wa pọ̀ tí a lè jó ijó ìbílẹ̀ ọlọ́ṣun ní ẹni o gbogbo ẹ̀ àmọ́ tí wọ́n bá wá pè wá ọ̀nà tí a lè fi kópa ń bẹ̀ òun ni pé a máa gba fọ́ọ̀mù yìí kì í ṣe owó tó gara bẹ́ẹ̀ dẹ̀ ṣe máa gba fọ́ọ̀mù náà òun ni fóònù nọ́mbà tó ń kọjá lórí tẹlifíṣàn yẹn ìyẹn ẹ̀rọ alágbèéká bó ṣe ń kọjá yẹn kọ sílẹ̀ tẹ bá ti kọ sílẹ̀ ẹ pè tẹ bá pè wọ́n á sọ bẹ́ẹ̀ ṣe máa gba fọ́ọ̀mù yín bẹ́ẹ̀ ṣe máa rìn bẹ́ẹ̀ ṣe máa ṣe tó máa fi bọ́ sójú ẹ̀ wọ́n á ṣàlàyé fún yín tí wọ́n bá ti wá ṣàlàyé fún yín tẹ bá kópa tí Ọlọ́run bá jẹ́ kí ẹ gbégbá orókè ní agbára Ọlọ́run ẹ̀bùn pàtàkì láti ìlú òyìnbó yàtọ̀ sí pé ẹ lọ ṣojú ìlú òyìnbó wọ́n kó yín lọ sọ́hùn fúnra wọn wọ́n á tún fún yín ní ẹ̀bùn pàtàkì tí ẹ̀yin gan mọ̀ pé oríire ńlá lélẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe àlejò wa ọ̀dà bíi ààfin ewu tẹlifíṣàn ọ̀rọ̀ ẹ ti gbọ́ tí wọ́n sọ kalẹ̀ yìí o. ẹ̀yin náà ẹ gbọ́ tí wọ́n sọ. mo ń gbọ́ ẹ ráwọn ìbò bẹ̀. wọ́n ní káwọn kan wá díje. He's trying to ask you whether you have one or two things to tell them. ìbádùn mọ́ mi tó bá jẹ́ pé mo rí ọ̀nà tí mo fi lè dé ibẹ̀ ni ó wù mí kémi gan fúnra mi kí n kópa nínú nǹkan tí wọ́n yàn fẹ́ ṣe. Shaping African values, norms. Fàṣásí ẹni ẹ̀dẹ̀ pa mi máa kọjá ìyẹn ṣá kí ló fẹ́ lọ ṣe bẹ̀ sórí ló ń lọ kọ́ńbẹ̀ ni àbò ń lọ tàkìtì àbò ń lọ fò kéèké dáhùn wọ́n ń sọ̀rọ̀ ẹran tó dánú ọbẹ̀ ẹlẹ́dẹ̀ wá ọ̀pọ̀lọ́ ń bínú ìyẹn ni kí ni ṣé lè jẹ́ gẹ́gẹ́ bí ọdẹ tó ń pa àgbọ̀n tó ń pa túùkù òtúkọ ara ẹ̀ tẹ́ lẹ́yìn ìṣòtọ́rọ̀ wọ́n gbérí mú gbérí owó lọ́fà bàbá ṣòkòtò bàbá rẹ̀ kò lọ sóde ìbí nǹkan tẹ́kà sọ fún mi ní pé Fàṣásí o wo irú ẹ̀kọ́ ni wọ́n wá ń bẹ̀ o wọ́n á dẹ̀ já mi lórí ẹ̀ ọ̀rẹ́ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n àwọn àbí àwọn. eléyìí ò ṣe ọdẹ tó ń pa túùkù tó ń pa ọ̀yà àbí tó ń pa kìnìún kan ìdíje ẹni tí wọ́n ń wá tó máa lọ ṣojú wa nílùú òyìnbó wọ́n á lọ ṣojú Nàìjíríà nílùú òyìnbó nígbà wa láwọn funfun náà wá kò ń ṣe wú ẹ̀. wọ́n wá káyọ̀ bẹ́ẹ̀ wọ́n wá sọ pé èmi ò yẹ nílùú ètò.
kí ló dé tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn sọ̀rọ̀ sí àbúrò ẹ̀ ẹ̀yin náà lè sọ pé wọn ò ṣiṣẹ́ wọn ò ṣá wọn ò ṣó interest nínú òkùnkùn wọ́n tún wọ́n jẹ̀jẹ̀ àrí nǹkan tí wọ́n ṣó interest nínú ẹ̀ nísìlẹ̀ tí wọ́n fi encourage wọn ewu bí ṣe ń bá wọn sọ̀rọ̀ ó kú dáa ewu nǹkan tí mo expect kẹ̀ ṣe ń pé kẹ́ encourage wọn o ẹ wọ́n bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀. ṣó fẹ́ fi rẹ sí level tiẹ̀ dáhùn kí n encourage ẹ̀ lórí kí ni ṣé eléyìí jẹ́ gẹ́gẹ́ bíi pé ó lọ kọ́ carpentry àwọn ó lọ ṣe fashion design wọ́n náà ń wọ́ ẹni tó máa ṣojú Nàìjíríà nílùú òyìnbó Fàṣàsí sọ pé òun fẹ́ lọ ṣe ìdíje kí ni kí ló mọ̀ tó fẹ́ lọ ṣe. ìlànà ti gbọ́ ìdíje kọ́ ìdẹ́jọ́ ni. Fàṣàsí kí ló dé ọ̀sẹ̀ à ń lọ bẹ́ẹ̀ ní oko rọ́bà ọtí ẹgbẹ́ yìí kankan. èmi náà kọ́ èyí ṣe pé wo èmi náà bẹ́ẹ̀ ṣé wọ́n wàá sọ pé abúlé yìí ọ̀sán ni ni. èmi gan fẹ́ kó lábúlé mọ́ ṣùgbọ́n bọ̀dá mi Ọlábọ̀dé ló ní pé bí mo ṣe wà lábúlé yìí o òun ọ̀fẹ́ bẹ́ẹ̀ yí pé kí n máa bọ̀ wá sí Èkó pé tèmi náà bá wá sí Èkó o yí pé èmi gan rí gbogbo bí wọ́n ṣe ń ṣe ní Èkó. kì í ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀ṣàmọ́ bẹ́ẹ̀ pẹ̀lú rẹ ti wà ń gbà wà lọ́dọ̀ Olúọdẹ akéré má ṣe yàn jẹ agbọ́kèrè Ògúnjà. sórí ọ̀rọ̀ tó sọ òun ló mú mi rántí ìgbà tí mo wà tí mo tẹ̀lé Olúọdẹ káàkiri ó wá ṣẹlẹ̀ níjọ́ kan bàbá Olúọdẹ ó wá mú mi lọ sílé ẹmu agbá débẹ̀ bí bàbá ṣe dé báyìí bàbá ọ̀fẹ́ nù sọ̀rọ̀ ọmọ tí bàbá sọ ni bàbá kan mú orin ìjálá orin ọdẹ ọkàn fi sẹ́nu ni lọ́ba ní ẹ̀yin mẹ́mu ni ẹ̀yin ò mọ orúkọ tí wọ́n ń pẹ́ mu bùbú yàáyàá lórúkọ tí wọ́n ń pẹ́ mu ohun ẹ̀sìn mu tí ò níwo ohun àgùntàn mu tí ò léyìn òkè àparò tó mú ní ọjọ́ kìíní ó fi ń sorin kọ ni ó ń sọ wípé ń pa wáìn pa wáìn. dúnà tó Fàṣàsí agbọ́kèrè Ògúnyà ṣé bí wọ́n ti ń kọrin ìjálá nìyẹn ẹ gbọ́ bí oníjálá ti kọrin ìjálá ẹ lọ gbọ́ bí Fàṣàsí ti kọrin Ògún ẹ̀ omi sàn ni wọ́n ń pẹmu ìsàná ni wọ́n ń pògùrọ̀ ṣàgbàjẹ́ lọ tí Olúòjé ń jẹ́ ọlọ́ba àbẹ̀dù ọmọ ayín kí ní bọ́mọ lẹ́nu ààyè lọ́ba ẹrú ní bá wọn gbọ́ ta ayé lé ìwọ̀fà ní bá wọn gbá yàrá lọ́ba tí dẹ́ tilẹ̀ gẹ̀ ní bá wọn gbàdé ọ̀yá ayá ọmọ ọ̀yá tí ìṣègùn pẹ̀mú kéǹgbè tí ìjókòó ẹ̀mú tẹ̀lé lọ́ba òrù nígbà dágbè àgbè ní bá dénú àrá. ó tó mi ò dé o wọ́n yẹn wá sọ tí mo bá wá gan mo wá fẹ́ sọ fún ọ. sórí èmi àti bọ̀dá mi Ọlábọ̀dé àwa nù ilé ńjọ́ kan àwa ń wo tẹlifíṣàn wọ́n wá ń ṣe àwọn ètò kan lórí tẹlifíṣàn wọ́n wá pè ní àṣà àbílẹ̀ níbi tá a ti wá ń wò ó ibẹ̀ ni wọ́n ti wá ń sọ pé wọ́n wá ẹni tí ó ṣe olórí orílẹ̀-èdè nínú àṣà àbílẹ̀ wọ́n pè káàkiri ni ó bí wọ́n ṣe sọ ni wọ́n á wò pé èmi náà gbà tí mo wà lábúlé mo mọ nǹkan tí ó dàbẹ́ ni pé wọ́n ń pè ní àṣà àbílẹ̀ orin ọdẹ náà àṣà àbílẹ̀ ni wọ́n wá fẹ́ wá káàkiri bí irú ìjẹ̀bú o apẹ̀pẹ̀ ìjẹ̀bú o bí gègé ẹ̀gbá o káàkiri o ni wọ́n wá tí ó ṣe ẹni tí ó ṣe ìkànnì wọn tí wọ́n fi lọ so aṣojú nílùú òyìnbó wọ́n wá wò pé kí ni mo lè ṣe ó wọ́n ní jẹun wá sábúlé bọ̀kàn rántí ẹ ni mo ṣe rántí ẹ nu. Fàṣàsí o ti borí. lóòótọ́. níbi ẹgbẹ́ ìjálá mo rí ilé ayé mo sì rí tọ̀run olóògùn ló lè sọpọ̀ àbíkú tó bá fẹjú tó máa fẹ́tù sí ikọ́ tó máa lọ ní ayélujára kó bá bá a jùmọ̀ kẹ́ ẹ́ nínú jọ́fẹ̀ ń jó ní mímí ọdẹ àwórí ọmọ olórí ọdẹ ó gbọ́ wúnìwúnì lọ́dọ̀ ẹ bọ́ra. sọ wá rí gbogbo tó ń sọ yèmí ni mo fẹ́ máa sọ ní ọ̀hún ní ìwà akọ torí ẹ̀ mo ṣe ní màá wá jókòó tì ọ́ wà kọ́ mi ní gbogbo ẹ̀ ìwọ náà wà pẹ̀lú mi àjọ máa ṣe gbogbo ẹ̀ náà. ọjà mú orógbó wa kọ mẹ́gbàá wa kọ́ wúnìwúnì lọ́dọ̀ ẹ bọ́ra. nítorí pé kíni nítorí wípé èmi náà fúnra rẹ̀ mi ò ń ṣe àgbò èsì mi ò ń ṣe mọ̀jẹ̀sí tó bá jẹ́ wípé ti ká ọkọ̀rin ọdẹ yìí náà
wọ́n máa gbé máa ṣe máma dára nù Fàṣásí máa ṣe máma dára nù eré ògùn máa ṣe máma dára nù máa ṣe máma dára nù òyìnbó máa kọ́ máma dára nù máa kọ́ máma dára nù eré ògùn máa ṣe máma dára nù máa ṣe máma dára nù. Okay, I like this. Bàtà. No, bàtà kọ́ o. Bàtà báwo? Bàtà àwọn oníbàtà bàtà dance troupe. Okay, bàtà. O ṣe pé ń ṣù. Máa bá akọ́ṣọ́ mi jẹ́. I think they should move to the next level, okay? Okay, write it down, okay? Did you say that? No, I don't particularly like this one. Let's fast forward and. Okay, yes, this is Gilly. Kì í ṣe Gélédé. Èwo ni Gélédé? Gẹ̀lẹ̀dẹ́ dance troupe. Gẹ̀lẹ̀dẹ́. Can you please allow me to pronounce this name myself? It's Gẹ̀lẹ̀dẹ́. Kì í ṣe Gélédé. It's all right. Don't get all right. It's okay. Àbímílẹ̀ rẹ̀ lé pé kí ló tún mú ẹ̀ tó fún pé gbégbé. Calm down. Kì í ṣe Gélédé. Calm down. Gẹ̀lẹ̀dẹ́. It's all right. I think they should go to the next level, okay? Okay, whatever. Gẹ̀lẹ̀dẹ́. Gẹ̀lẹ̀dẹ́. Okay, now. Not really. Okay, no. This is. Mo fẹ́ ìyá àlùlẹ̀ ò fẹ́ yẹn. Òyìnbó sọ ọkọ mi. Sorry. How do you pronounce this? Kìíní nìyẹn apẹpẹ kìíní apẹpẹ mísíkì Ìjẹ̀bú apẹpẹ. Má pè bá jẹ o mẹ́ta bọ má pè náà apẹpẹ. It's alright. Apẹpẹ gàdé ṣe mú yẹn. So we have 3 now. Torí yà. And we have 3 more too. Okay. Let's fast forward to Òṣùgbó. This one is Òṣùgbó. Òṣùgbó is Òṣùgbó dance troupe. Òṣùgbó. Okay. Òṣùgbó. No, hold on a second. You like this thing out. I think all things considered, let's let them go to the next level. She says so. Only the administrators. Òṣùgbó. They are very very good. Okay. Why don't you? Well, let them move to the next stage. Òṣùgbó tẹ̀gá tó pè yẹn gbé kúkú. Òṣùgbó. Let's fast forward to right. This is beautiful. This is beautiful. It is. Àwọn apẹja. This is good. Ijó ẹlẹ́ja. Sorry. The features. Ijó ẹlẹ́ja. What's called? Pronounce this. The features dance troupe. Features. The features. I don't know how to Hold on. Let's just No, excuse me. The next one is Ìjálá Ọdẹ. Ìjálá dance troupe. Okay, the hunters. Yes, the hunters. Okay. Yes. I like the way the guy moved in front of beautiful stage, yes. Can I put that one? Yeah. No, hold on. I think it's an incantation. It was nice. Look at the way the guy is sprinting up and down. I think they should go to the next level. Okay, the hunters dance. The hunters. Well, what's it pronounced? Their name is Ìjálá dance troupe. Ìjálá dance troupe. Ìjálá dance troupe. Yeah. Got it right. Ìjálá dance troupe. They should go on. They look like my favorite here. I like this. We have no. No, I pronounced it well, didn't I? Ìjálá. 1, 2, 3, 4. We have 5 already. We have One more to go then. One more to go. I pronounced it right, didn't I? Ìjálá. Ìjálá, yeah, you get it. Very good pronunciation. You get it. Beautiful. You
Girl. One more. Let's fast. No, I don't like this. Let's move. Okay. Àwọn Ọlọ́bàtálá. Ọlọ́bàtálá. tó bá ti le jù má pronounce ẹ don't pronounce it if it is very difficult to pronounce. It is Ọbàtálá dance troupe. We all learning. Ọbàtálá dance. Ọbàtálá dance troupe. That's good. I like it. We all learning. O tẹ̀ mo dúpẹ́ ó pè dáadáa. Wọ́n náà mọ̀ ọ́ lórí ṣàmú apá ẹ̀dá ló bá ti pẹ́. What's the reason? No, I said you pronounce it well. Okay, thank you. Thank you. I think we have our 6 now. It's complete. Okay. Well, let's see how they perform. I want to suggest, concerning all this list of dancing troupe that we have here, we have to specially give them special costumes. You must have that in mind. So they are using different costumes. It's your own responsibility. You must do that. I need to tell you. No, they will provide, but they might have little problem concerning the financial something. So we need to fund them. No finance, no problem. But they will provide the costumes because we know nothing about the culture. They know, but they need money. We won't pay. They might follow what the costume to that. We'll see to that. We'll see to that. No problem. Okay, thank you. No, thank you very much. I think everything is okay now. Yes, I think. Okay. Excuse me. You're going to do my mind, so. Kakọ́kọ́ ti di báyìí bẹ̀rẹ̀. I think Castelino. Yeah. Ẹ̀yin ni oníjàlá, ẹ̀yin alágbẹ̀dẹ. Onígẹ̀lẹ̀gẹ̀lẹ̀ dé àbí. O fẹ́ bá yín sọ̀rọ̀. You can now talk to them. Okay. I congratulate you 3 for making it up to this stage, for journeying so far, for the effort you all have put to this stage. It's not easy to have gotten to this final stage with all the other petty contestants. Now this stage is actually a very, 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 very crucial stage where you need to put in more effort than before. Now I need you all to go back home, put in more effort, practice better with your crew, because I actually need only one winner, not the 3 of you, just one person, who would also have the benefit of having an all-expense paid trip to any state, America, and also will represent us in an international festival. So you all need to put in your best, because I just need one winner. They don't know, but excuse me, they don't understand your language. So it is better you breathe it. Let me talk to them. Okay, thank you. They will be thinking that you are singing. Okay. And that is how it will sound. Thank you. Okay. Ó ní wípé òun kí ẹ kú iṣẹ́ takuntakun. Ṣùgbọ́n ìpele tẹ́ wà yìí ẹ ń lọ sí ìpele àṣekágbá. Ìpele àṣekágbá yìí dẹ̀ rèé tẹ́ bá ti lè ṣe ẹnìkan ló máa win. Ẹni tó bá wá win nìyẹn ló máa lọ sílùú òyìnbó lọ ṣe ojú iléeṣẹ́ wọn. Ṣùgbọ́n ó dáa wọ́n ṣe kọ́kọ́ sọ yìí pé kẹ́ padà lọ lé kẹ́ lọ bá àwọn ẹlẹgbẹ́ yín kẹ́ wá ṣe rìhásà gidi tẹ́ bá wá win nìyẹn torí ẹni tó bá win ní àǹfààní ńlá pọ̀ fún o. Àkọ́kọ́ àǹfààní fẹ́ni tó bá win á gbalé á gba mọ́tò á gba ọ̀pọ̀lọpọ̀ owó. Wọ́n á tún wá try láti ṣe ètò ìwòsàn fún odindi ọdún kan. Òun àtàwọn ẹbí ẹ̀ wọn ò ní san kọ́bọ̀ fún ìwòsàn yẹn tó bá dàbí pé bóyá ara wọn ò lè lójijì àbí ẹni àìsàn tí bá máa ṣe wọn fún odindi ọdún kan iléeṣẹ́ yìí ló máa tọ́jú wọn. àwọn tó bá ṣe ipò kejì. Bó tiẹ̀ ṣẹlẹ̀ ni pé wọ́n tiẹ̀ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ipò kejì àti pé àtẹ̀lé sọ bóyá àwọn méjì iná máa gbé ipò kejì ṣùgbọ́n ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀yin bàbá onígẹ̀lẹ̀lẹ̀ lẹ́ máa gbé ipò kìíní kí bàbá oníjàlá gbé ipò kejì bàbá oní apẹpẹ kó jẹ́ àwọn náà máa gbé ipò kẹta àbí ẹnikẹ́ni tó bá yege náà yìí mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá ti yege ló ní àǹfààní tí mo kà sílẹ̀ yẹn. ọmọ ẹ̀mí máa ń wìn. ṣé ẹgbẹ́ kan ṣoore máa lọ ní àwa ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. ẹnìkan ni ẹni tó bá gbé ẹni kan ṣoore máa mú tó bá ṣàṣeyọrí. ẹgbẹ́ ìrìn ìbákẹ́mu yẹn kò wá bọ̀ láti ìlú òyìnbó. agbalé agbamọ́tò a tún gbowó àti ìwòsàn. ó má gbà mọ́tò. agbamọ́tò sọ. màmá tó máa tọ́jú àwọn ọmọ rẹ̀. tẹbítẹbí ẹ ni o. àwa mẹ́tẹ̀ẹ̀ta kápàdé níbodè wà láàánú.
àná gbéra lẹ́rìí tálábọ̀ kọ́mọ owó kó bá forúkọ gbára wọn ohun òkèrè òyìn fọ́. ẹ̀wọ̀n ni gbogbo eléyìí tí ẹ̀ ń tẹ́ láti sọ. ṣáà ń gbáradì. ẹ̀ ń gbáradì. ṣáà ń gbáradì. They are singing. They are singing. Ìjọba ìjẹma, can I tell them to go? Yeah, I'm done with them. Ó lóun ti ṣetán pẹ̀lú kẹ́ máa lọ. Wọ́n ṣe say thank you. Ó ti gbọ́. He said thank you very much. Yeah, okay. Ó dà wọ́n. Àríwá ẹ̀ máa bọ́ àríkà ẹ̀ máa ló kọjú ayé o ojú ẹ̀ máa fọ́ etí ẹ̀ máa dùn ẹ̀ máa lọ dájú ẹ̀ máa fọ́ pàṣẹlẹ̀ ẹ̀ máa òkè gbàgbígbà. Thank you. Ìjọba máa thank you. Yeah. méjì kó o fi ń ṣe ọ̀rọ̀ mo fún gbà. sórí mo ṣe pé ká bọ́ síta inú òtẹ́ẹ̀lì. ẹ̀yin wo bí mo fẹ́ bí ẹ léèrè kìíní kan ìjídé àṣekágbáyà fẹ́ ṣe yìí sórí àwa mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ máa ṣe ìdíje yìí ìwọ náà fojú ara rẹ wò léwọ̀ lérò kò máa gbégbá orókè nínú wa. ẹ wo tí a bá ní tanra wa àwọn oníjàlá yẹn lẹ́rù wọn bá mi torí pé àwọn oníjàlá yẹn iṣẹ́ náà ṣe o. àdá ẹ yẹ wo bí sórí wo ro yẹn gẹ́lẹ́ ń remi náà rò àwọn oníjàlá yẹn ń rẹrù wọn bá ń rò ń bèmí náà jù wo bí sórí káàkiri tètè ya wò dáadáa ọlọ́mọdé ká fìdí rẹ mi adẹ gbọ́dọ̀ ọgbọ́n dá sí ọgbọ́n yàbá máa dá sí lè mo fẹ́ kí ìwọ náà kó wá rò kájọ rò ọgbọ́n ìṣòro lérò pa lè dà. kò sí ọgbọ́n kankan tá a lè dá o ọgbọ́n ò la fẹ́ dá àwa mẹ́ta náà ni a fẹ́ ṣe ìdíje àṣekágbá àwa onígẹ̀lẹ̀dẹ̀ oníjàlá àti apẹ́pẹ́ ọgbọ́n ò la fẹ́ dá. wo àwọn bàbá wa rè pé òun àgbàlagbà fi jẹ̀kọ́ abẹ́ ìwé òru wa ìyẹn kò ṣeé sọ níta gbangba àmọ́ líyo pé o ti fara mọ́ kí mo wá ti ṣọ̀kan báyìí wo ọ̀nì wa. ó ti dáa. lágbára ọlọ́run àwa rè máa borí. ó bọ̀ mọ̀ pé ọjọ́ orí mi ju tiẹ̀ lọ gbogbo rẹ̀ mo ti rò pápápá èyí tó ń bà mí lẹ́rù tẹ́lẹ̀ rí pé kò kí n máa fọwọ́ sí àmọ́ níyì mo wá ti ṣọ̀kan báyìí ní ká má la ṣe fàájì wa. mo ti lọ lóyìnbó. ó ti lọ ṣé ẹnìkan rọ́kàn lóyìn ṣé wọn kò sí ìlú òyìnbó níwájú rẹ báyìí lóyìnbó wà níbẹ̀. ó wà bẹ́ẹ̀. bó ṣe rí rí ẹ jẹ́ ká lọ ká má la ṣe fàájì wa kó oríire. ẹ kúrọ̀lẹ́ o èyí ni ìròyìn ní ṣókí láti iléeṣẹ́ Tribute Television Alimot Olúwaníṣọlá ni akàròyìn ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. olórí orílẹ̀-èdè wa ti kìlọ̀ fún àwọn amòòkùnṣèkà wípé kí wọ́n tọwọ́ ọmọ wọn bọ́ṣọ. gómìnà ìpínlẹ̀ yìí sọ wípé òun kò ní fi ààyè gba àwọn ọ̀daràn ní ìpínlẹ̀ yìí. òní ni wọ́n ń ṣe ìpele kejì nínú ìdíje àṣà tí ó ń lọ lọ́wọ́ ní báyìí ẹ gbọ́ ìròyìn náà ní ẹ̀kúnrẹ́rẹ́. olórí orílẹ̀-èdè wa ti kìlọ̀ fún àwọn amòòkùnṣèkà àwọn ọ̀tá fàsókè yìí dóborí wípé kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi kí wọ́n yéé fi ẹ̀mí àwọn ènìyàn ṣòfò mọ́. ọ̀rọ̀ yìí wáyé lásìkò tí olórí orílẹ̀-èdè ń fún àwọn olùdáàbòbò láṣẹ wípé ibikíbi tí àwọn ọ̀daràn yìí bá wà kí wọ́n wá wọn jáde. rán àfún yín ṣe àsìkò tí tó kẹ́ ìpalẹ̀mọ́ olè rán àfún yín ṣe. òní ni wọ́n ń ṣe ìpele kejì nínú ìdíje àṣà ìbílẹ̀ wa tí ó ń lọ lọ́wọ́ ní olú ìlú wa ní Àbújá. nínú àwọn mẹ́fà tí wọ́n díje lónìí àwọn 3 péré ni wọ́n perégedé sí ìpele kẹta èyí tí ó jẹ́ ìdíje àṣekágbá ìdíje náà. orúkọ ẹgbẹ́ àkọ́kọ́ tí ó perégedé ni gẹ̀lẹ̀dẹ́ láti ẹ̀gbádò apẹpẹ láti ìjẹ̀bú àti ìjálá ọdẹ láti ọ̀yọ́. akọ̀ròyìn wa tó wà níbi ìdíje náà fi ọ̀rọ̀ wá àwọn 3 yìí lẹ́nu wò ẹ jẹ́ kí a gbọ́ ohun tí wọ́n sọ. ẹ ra sà ẹ kú ìdíje ni ẹ dára pẹ́ fara lé sà. orúkọ tèmi ni ọmọ Balúayé Babátúndé. ẹ ṣe sà báwo ni inú yín dùn sí ìdíje níyì. yá ìdíje yẹn ń lọ dáadáa ó ń lọ dáadáa tí mo dẹ̀ ní ìgbàgbọ́ pé tí àwọn tí wọ́n yàn sí orí ìjókòó kankan wọn máa ṣe àyẹ̀wò ìjíde tá à ń ṣe yìí wọn ò ní fi gbá kan bọ̀ kan nú pẹ̀lú àṣẹ tó lọ́wọ́ aláàmà borí torí pé tí ọba gun ẹṣin nú mi báyìí gèrègè báyìí ló máa lọ.
but ṣé inú yín dùn ayọ̀ yín kún pé ẹwà náà mẹ́ta tí wọ́n fún àṣeparí ìdíje yẹn. ẹ mọ yá wa tá a bẹ̀rẹ̀ ní oríṣiríṣi ijó làwa ti jó alẹ́ lọ́gọ́rùn-ún tá a bẹ̀rẹ̀ díje yìí kó tó pa ṣẹ́kù bíi mẹ́ta tá a kù yìí níjọ́ tó bá máa ṣe àṣeparí ẹ̀ ẹ̀yin náà mọ̀ pé kékeré kọ́ ni ké kò yé ẹ̀rọ ẹ̀yìn tẹ́ ọkùnrin báyìí ẹ̀yin ò lè jójó gẹ̀rẹ́dẹ́ àbíwò. ẹ ṣe gan sà a tún máa padà rí yín sà. lágbára Ọlọ́run lágbára Ọlọ́run God bless you God bless Nigeria. mo ń wá o. alo alẹ́ lọ ti kọ̀ lẹ́yìn ọgbà àdúpẹ́ àtútù bòrúwé ìwé o àborí o àjáwé olúborí mo wà ná àwọn mẹ́ta yìí máa lọ ilé òyìnbó màá pé ẹ̀dẹ́yìn má bọ́ tẹlifíṣàn sọ̀rọ̀ yín bọ́ tẹlifíṣàn sọ̀rọ̀ ebùrú máa ṣe yẹn ẹ má bínú o. bàbá mo fẹ́ kí dárúkọ yín fún gbogbo àwọn ará ilé. ẹ ṣe èmi ni Muniru Àdìó olórí alápẹ́pẹ́ Ìjẹ̀bú. báwo ni inú yín ṣe dùn tó fún ìdíje tẹ́ ṣe lénìí. ṣe rí inú mi yún o kó ní ọgbù ẹ ṣinúkù mi èlé kọsẹ̀ o gẹ́rẹ́ wá ìró mama lọ èlé kọsẹ̀ o dédé náà ṣọ́ ń lọ́pọ̀ ìṣẹ̀kúnrẹ́ gẹ́jẹ́. ẹ ṣe gan kí wàá ní ìgbà ìtẹ́ni fún àṣekágbá ètò yìí. ìgbáradì oko wọn ò lọ ẹ̀wọ̀n rà mí òkùnkùn ṣùbìrì ẹ̀yẹ oko mi kéréré àwo ni mi ò àwo orí mọ́lùsì ìmọ̀ mi náwo àwo ẹ̀jẹ̀ ká yíyan nù ìgbáradì yẹn ẹ̀yìn yẹn nù mí. ọ̀nà àfún ìṣe sá. àbáṣẹ ẹ̀ náà wọn àríkà ẹ̀ máa rúkọ lu ayé. ẹ sà ẹ dẹ̀ kú ìdíje ní ìsà ẹ sà gẹ́gẹ́ bí olórí ọdẹ báwo ni lè dùn sí ìdíje ọjọ́ òní sà. èmi Fàṣásí ni èmi bí inú mi ṣe dùn tó lónìí yìí béèyàn bá gẹ̀ẹ́sì níkùn mi kò ní kọsẹ̀ nítorí pé lónìí yìí n ò tiẹ̀ lérò pé máa bára mi àbí máa wà lára àwọn mẹ́ta tó kù tí wọ́n máa mú ṣùgbọ́n gbà tí wọ́n ń sọ nínú ilé yìí pé àwa náà wà ní ara àwọn mẹ́ta Ògún ọ̀sẹ̀ o àbí orí mi báyìí. Fàṣásí agbọ́kẹrẹ ògùn yà sórí bí ẹgbẹ́ ìjálá mo rí ilé ayé mo sì rí tọ̀run olóògùn ló lè ṣọkọ àbíkú tó bá fẹ́jú tó máa fẹ́tù sí i kó tó máa lọ èmi arínádẹ́gbó bàbá Àjùmọ̀kẹ́ àgbà. dádì ìjálá tẹ̀ ń sùn ṣé ẹ jogún bá ní abẹ́ẹ̀kọ́. sọrí ọ̀rọ̀ ìjálá yìí nídìílé tiwa ọlọ́dẹ ni wá sọ wá rí ìjálá yìí kò síbi tá a ti lè kọ́ tó bá ti rìn sí ìyẹn lára. Fàṣásí o iwájú ọdẹ bí iná lórí àkọ̀yìnṣẹ́ ọlọ́run bí ògùngùn màrè agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ọdẹ wa ń ṣe bí èrì bí ọ̀wọ̀wọ̀ Ògún gbọ́lọ́jàlẹ̀ láàká ayé máa ń gbọ́ lájàlẹ̀. Ògún gbọ́lọ́jàlẹ̀ láàká ayé máa ń gbọ́ lájàlẹ̀. Olúwa ṣeun Fàṣásí àbúrò yìí àbúrò nǹkan tá a mú bí eré bí àwàdà ń jọ sí ó mà ti ń dòun alábọ́ọ̀rún mà ti ń dẹ̀wù rékẹ́ ó mà ti dé ìpele kẹta nínú gbogbo ìdíje tó ń ṣe yìí. ìyẹn lè máa fi mọ̀ wípé Ọlọ́run ọba òun nìkan ló mọ ibi tí orí tó ń bá ẹ̀ sí. mo kàn gbàdúrà fún bàbá ọkọ mi wípé bí orí ṣe gbé mi dé ilé Ọlábọ̀dé ọmọ Ọ̀jẹ̀kúnlé bẹ́ẹ̀ ni bàbá ọkọ mi ṣe máa gbégbá orókè gbogbo ìgbà tí wọ́n bá máa announce last result pátápátá bàbá ọkọ mi ló máa gbégbá orókè. ǹjẹ́ kọ́kọ́ ṣàmìná èròǹgbà wa bá tọ́lọ́run pàdé ṣùgbọ́n tó mọ̀ tí èèyàn bá ń ṣe award wọ́n nominate yàn lásán oríire ńlá ni ó fi hàn pé wọ́n mọ rírì iṣẹ́ ibi tó tiẹ̀ bá dé ìdá. òun tiẹ̀ ti ṣoríire ó dẹ̀ máa ṣoríire ó dẹ̀ máa gbére yẹn dé láṣẹ Èdùmàrè. bàbá ọkọ mi láàfíà. òun tá a bá ti ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà ká máa dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ náà nítorí pé akitiyan ẹ lórí ẹ̀ ó pọ̀ akitiyan ẹ lórí ẹ̀ pọ̀ gidi gan you see ó gbàwẹ̀ ó gbàdúrà òṣèlú tó wá fi dídá mi ó ń lọ ṣe ránú bẹ́ẹ̀ ni. ọpẹ́ ní fọlọ àwòrán bó ti rí Fàṣásí. ẹ̀yin mélòó ni ẹ wá kù sẹ́nu ìdíje ọba ẹ̀sẹ̀.
àpẹẹrẹ ni máa rí kẹ wọ́n máa rí kọlu ayé ayẹyẹ ṣùgbọ́n àwọn ìdẹ́kùn náà á dẹ̀ ti ná àwa mẹ́ta rẹ̀ kú níbẹ̀. péréte. nú àwa mẹ́ta yẹn kẹ̀ rabaraba ti bọ́ kàn nẹ́ni rabaraba ti bọ́ yẹn ṣùgbọ́n wọ́n fọ ẹnu ojú rẹ̀ kò jẹ́ òkèèrè róńgbèmí ṣe kiri rómà tí máa kú kéré ẹ̀ wá òun wá kẹrì àwọn ará ìdẹ ilé ẹdì yẹn ṣe kí n fọ kí n wá bá wọn n rìn lẹ́wẹ̀ẹ́ oyin wọn ni wọn o gbèsè ti kúnlẹ̀ yín wọ́n àfi kí n gbé igba orókè kéṣù àmà bẹ rómi o kí n bẹ rómi máa nẹ epo ṣanra. odòdì ṣebí kálẹ̀gbà ẹ náà ló ṣe tọrú wa wá ẹ ní iye ọmọ ní gbọmọ ìkùrẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà o ti sọ́ta wo ẹ bá sáta wo àwa wá nǹkan sí. ẹ gbà mí o a lè fọ hẹ́n ká tó máa fọ hẹ́yìn o. wọn ò ní pín ẹran kán mọ́ pé tó rọrùn. àṣẹ o. bàbá gbadégbadé báyìí àtàlà ń gbà fún. wá àfi kí n gbé gbá orókè o kí n gbé ràn abọ́jẹ jù kí n rí kí ní ẹ̀ṣẹ̀ máa bẹ rómi o àbí kí n nẹ̀ kó ṣanra màá nẹ̀ kó ṣanra o màá sá lọ́gùn. n ti máa ṣe ni wípé wàá padà wá. òun àmọ́ ṣe wé má dọ̀tún la. ọ̀tún la àyè sì wá bó ṣe àárọ̀ kùtù ọ̀la kó jí rí mi. mọ́lá òde. a ti ṣètò kan lẹ́ẹ̀dì ẹ̀. ẹ bọ̀rọ̀ tó bá lọ lọ. máa dúpẹ́ máa dúpẹ́ o. ìkéke igi ló ń lérí igi. wá. bàbá ti pín ẹran tán pé epo lọ́jà. bẹ́ẹ̀ni irúgbà ó gbọ́dọ̀ bọ̀ sí. kẹ́ bá mi ṣe kókù náà. máa pè kàn án.
Excuse me. Oyinbo, excuse me. Do you like the way that the masquerade just fell down? Beautiful, beautiful. Mo gbé gẹ̀lẹ̀dẹ̀ ṣubú òyìnbó ní beautiful. Ẹni tí ò mọ nǹkan kan, àwọn tó yẹ pé wọ́n ti ṣàṣẹ́ra wọn. You see that style? Stagecraft, beautiful. Mo gbé àkàbà àgádágodo ni wọ́n ṣàṣẹ́ra wọn. Pardon? Mo kẹran kò lè yé. Wọ́n ní pardon. Just continue with what you are doing. Tí mò ń sọ ò lè yẹ àwa la ní culture tiwa. Lórí ìdíje ilé tí ń ṣàṣẹ́ra wọn. Ẹjọ́ ẹyin yá mẹ́jọ bá mi ẹ má bínú Ọlọ́run á dúró tí gbogbo wa gbọ́dọ̀ pé ẹ̀ náà rí ìbọ̀dún ìṣẹ̀lẹ̀ máa ń sìn àbí ṣàrí ń tá a wá ṣe eré lásán ọwọ́ pẹlẹmbẹ làwọn á fi mú àmọ́ pé nǹkan tó jẹ́ pé ká máa jira ẹ gbà pẹ̀rọ tó fà báyìí tí ò yá nọ́mọ̀ níta ẹ̀jọ̀ ẹ̀. Ṣàlàó ṣàlàfíà ṣàlàó ṣàlàfíà ṣàlàfíà ni mo bá wẹ̀ o ọ̀rọ̀ bù ṣe ṣàlàfíà ni mo bá wẹ̀ o ọ̀rọ̀ bù ṣe o èèpà. Ṣàlàó ṣàlàfíà ṣàlàó ṣàlàfíà ṣàlàfíà ni mo bá wẹ̀ o ọ̀rọ̀ bù ṣe. ọ̀pọ̀ òyìnbó fi dídùn jẹ́ pàẹ́gùwé lára rẹ̀ ó dénú rẹ̀ wò. ìkà mi kí wọ́n wá mi dá wọn a má ṣe bí ẹni ìnáwó nulẹ̀. àwa ronú rẹ o. àwa ronú rẹ o. ayé ń kó nẹ́nẹ́ o. àwa ronú rẹ o. àwa ronú rẹ o. ayé ń kó nẹ́nẹ́ o. ọgbà yìnbọn fi dídùn jẹ ẹgbẹ́ ìdára rẹ̀ ó dénú rẹ̀ wò. àwa ronú rẹ̀ o. àwa ronú rẹ̀ o. ayé ń kú nẹ́ẹ̀ẹ́ o. òkùnkùn oníwẹ̀kùn wà ó kẹ̀yìn lójú fọ́nbọ́ wáyé. ó lọ ẹ̀wẹ̀ rà mí o ẹ jẹ́ kó wálẹ̀ pẹ̀sẹ̀ kó má di tara oko. má wíwèé rọ́bà yé má wíwèé ní gómìnà o má wíwèé rọ́bà yé má wíwèé ní gómìnà o má sọ̀rọ̀ wé ní gómìnà o kó yẹ kó jọ̀wọ́ kó bá wa dúdú ṣe. ẹ̀wẹ̀ onímàlẹ́ ẹ̀bẹ̀ lábẹ́ yín o ẹ bá wa dúdú ṣe. ẹ̀wẹ̀ onígbàgbọ́ o ẹ̀bẹ̀ abẹ́yìn o ẹ bá wa dúdú ṣe. ẹ̀wẹ̀ oníṣẹ̀ṣe ẹ̀bẹ̀ lábẹ́yìn o ẹ bá wa dúdú ṣe. iṣu di wíwọ́n o. àgbàdo màjúra náà jáde dé òré wọn gógó o. Èdùmàrè gbá mi o. àmàdẹ̀mọ̀ bí a mi lọ o.
àmàlà ẹlẹ́ni eyín rẹ̀ fún kéèké. àmàlà ẹlẹ́ni eyín rẹ̀ fún kéèké o. àmàlà ẹlẹ́ni eyín rẹ̀ fún kéèké. àmàlà ẹlẹ́ni eyín rẹ̀ fún kéèké o. àgbẹ̀gbẹ̀ 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 o àgbẹ̀gbẹ̀ àgbẹ̀gbẹ̀ o àgbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ o àgbẹ̀gbẹ̀ ayò. àgbẹ̀gbẹ̀ o àgbẹ̀gbẹ̀ ẹni àwọn àgbẹ̀gbẹ̀ ayò. ó ní àwọn àgbẹ̀gbẹ̀ ayò. ó ní àwọn koko inamjo 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 inamjo. Please put your hands together for their Pepe dancers. Put your hands together, ladies and gentlemen. But that dance was awesome. All right, of course they are. All right, ladies and gentlemen, please make welcome all the way from Oyo, the Jala dancers, ladies and gentlemen. a ó kan àwọn ẹgbẹ́ ìjálá láti ìlú Ọ̀yọ́ ẹ pàtẹ́wọ́ fún wọn. The Jala dancers from Oyo. ẹgbẹ́ ìjálá láti ìlú Ọ̀yọ́ ó yá ẹ máa bọ̀. ìlà lákọ̀ọ́rùn òkèjọ́ sí ìlà lákọ̀ọ́rùn ẹ má gbọ́dọ̀ síbẹ̀ mọ́ lẹ́gbẹ́ ọ̀dẹ́. òkèjọ́ sí ìlà lákọ̀ọ́rùn òkèjọ́ sí ìlà lákọ̀ọ́rùn ẹ má gbọ́dọ̀ síbẹ̀ mọ́ lẹ́gbẹ́ ọ̀dẹ́. ẹ má gbọ́dọ̀ síbẹ̀ mọ́ lẹ́gbẹ́ ọ̀dẹ́ o. ẹ bàbá mi ìbà lẹ́ni mo yàjú bàbá mi kọ́ńgá lójú ẹ̀rẹ́ olóró bẹ̀bẹ̀ ọmọ àlùlékùn akẹrun parako yìí yálà adigbori lọlẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ ikú méjì ọmọ kólú bí oṣù lé tóde pali ìwòròdú tinú ogun dìde ikú tí ń pagi ìrókò parako yìí yálà ní adigbori lọlẹ̀ bí ọ̀pẹ̀lẹ̀ wàràwàrà kó máa yá wàràwàrà kó máa yá abímọ lánàá oúnjẹ lágbẹ́ abímọ lánàá oúnjẹ lágbẹ́ abímọ lánàá oúnjẹ lágbẹ́. ọjọ́ ń bí ọ̀tán yegede 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 ọjọ́ ń bí ọ̀tán yegede.
Why are you laughing? Did you go to school at all? At school? I forgo. Ṣùgbọ́n bá mi father, my mother, no money for hand. They to take me to school. Nobody for back to take me to school. That is why I no go school. So you can't communicate well? So you go there. I want to make her the talk a bit here. I say, Mufema, I want to talk, let me. Okay, I should teach you gradually. Yes. Let me start with common words. Okay. Like food. Food. When you want food. Yeah. You say, I want to eat. I want to seek. No, you say eat. 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 Yes. I want to eat. That's one. Yes. I want to say o tún lè sọ mí fún mi. Torí mo fẹ́ máa lẹ́nu púpọ̀ pé kí n tún lè sọ ìbò bíi ti ẹ̀yẹn. I want to be talk like you. If you want to bath, wash your body. You say, I want to go to the bathroom. I want to take my bath. And bathroom, you say bathroom. Bath. I want to take my bath. Okay. Bathroom. Yeah, try. Ó ṣe jẹ́jẹ́ o. Wo jẹ́ sọ fún ẹ ọ̀hún yẹn ò dàbí bíbá yìí o. Lóyìnbó ò dàbí Nàìjíríà o. Lọ́hùn yẹn ló tí ò sófin kò ṣẹ̀ṣẹ̀ ni o. Ọlọ́run níjó ṣe wọn lọ́hùn lágbára lọ́hùn. Torí tán bá mú yàn ó ṣẹ̀ báyìí nítòfin sọ náà máa ṣe o. Ẹnìkan lọ gbẹ nìkan lẹ̀ kò ṣẹ́yìn bẹ́ẹ̀ o. Kò rí bẹ́ẹ̀ o. Ọlọ́run àwọn wà pẹ̀lú ẹ̀ ṣe ti gbọ́. Ìyàwó ẹ̀ náà wà bí olóòfẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Mo bí wàá fẹ́ bá sọ̀rọ̀. Ṣẹ̀ṣẹ̀ àndọ̀. Hello bàbá ọkọ mi. Aya mi láàfíà. Ṣẹ́yìn náà ti mọ̀ ọ́ sí pé ẹni tí àwọn ayé bá ti wà lẹ́yìn ẹ̀ ó di dandan kó gbégbá orókè. Àwọn ayé la wà lẹ́yìn yìí o tẹ́ fi gbégbá orókè. Lóòótọ́ mo tẹ̀ tí ń gbà nísìnyí. Sọrí mọ̀ pé o ṣàdúrà kan fún mi nígbà tá a wà ní pálọ̀ wa níjọ́ yẹn. O ṣàdúrà kan fún mi. Àdúrà ẹ̀ ti wá mọ́ mi báyìí torí mo ti ṣoríire mo ti gbégbá orókè. Torí mo ṣe ní tẹ́ bá ti ń bọ̀ kẹ́yà mú commission mi dání. Tẹ́ bá ti fẹ́ wàhálà. Kékeré tiẹ̀ ni ọtí ẹ̀mọ́ tó sẹ̀ ní máa ṣe sọ̀páráìsì kan fún ẹ tí n bá ń bọ̀ ọmọ tí mò ń gbé bọ̀ àkàìmọ́lé òyìnbó. Òyìnbó lẹ fẹ́ mú wá ẹ máa mú bọ̀ ẹ̀yìn mi gbà ilé gbà àyè gbà kò sí wàhálà bàbá ọkọ mi. Ó ní àforí o àfọ̀ràn àfi tó ń bá mi dẹ́kọ̀ọ́ mo sáà nífẹ̀ẹ́ mi o tó bá gbọ́ òyìnbó tó sọ I love you. Àjọ torí Ọlọ́run wo bá mi sọ fún bọ̀ọ̀dá mi wípé máa dé ní ọ̀la tí mo dẹ̀ fẹ́ dé yẹn abúlé ni mo fẹ́ dé sí. Mo fẹ́ kí wọ́n pe gbogbo èèyàn kí wọ́n wá pàdé mi kán wá rí mi kán ṣe ayẹyẹ ńlá fún mi kẹ́dẹ̀ bá mi sọ fún àwọn ọmọdé tí wọ́n wà lábúlé pé káwọn náà wá torí tí mo ṣe nìyẹn tí mo fi gbégbá orókè ìjálá ni wọ́n àkúrà gan wọ́n gbádùn ẹ̀ gan torí náà mo fẹ́ kí wọ́n wá pàdé mi ṣẹ́gbọ́. Máa sọ fún wọn all right kẹtẹkẹ kẹsọmọ jẹ́jẹ́ o èdè láyọ̀ o ó dàbọ̀ wọ́n lè sọ wí pé tó kẹ má gbàgbé láti sọ fún wọn lábúlé kí wọ́n fi lù pàdé àwọn o. Ìlú kọ́ ìlú ṣé bí Ọlọ́run ṣe ń dára náà ni àfi bí ìgbà tí mò ń lálàá. Ó lálàá reality ni ọ̀pá àjídára lọ́lọ́run kò sọ́nà tí ó lè gbà dára ẹ̀ ó gbọ́ òwe Yorùbá kan tó sọ pé ọ̀nà àrà lọ́lọ́run gbà ṣiṣẹ́
kó má fi wá dára tí ó pa wá lẹ́kún. àmín kó má fi wá dára tí ó dáa ọlọ́run ní jẹ́ fi wá dára tó dáa ṣùgbọ́n ọ̀rọ̀ Fàsásí ọlọ́run ṣáàmì sí ni àti pé ọ̀rọ̀ cultural heritage ò rí bẹ́ẹ̀ yẹn téèyàn bá ti mọ̀ ọ́ ṣe nítòyìnbó ó mọ̀ ṣe tó bá lẹ́bùn wọ́n mọ̀ kó lẹ́bùn àgàgà kó wá jẹ́ àjẹbí àti tó ti wà nù blọ́ọ̀dẹ̀ ọwọ́ kan ni à ń ṣe ní òsì ń bẹ̀ síbí wọn náà rí dúró ládìpọ̀ ọba kan sóló gbé lọ sílùú òyìnbó tó fi gboyè oríṣiríṣi ìlànà sí Nàìjíríà tó lọ gbé Nàìjíríà lálẹ́ lọ Ọlọ́run á jẹ́ kí Fàsásí kóun náà dé láyọ̀ tàlàfíà òun náà bá rí bọ̀ lágbára Ọlọ́run àmì o àmì o àmì ọ̀bọ̀ ọkọ mi láàfíà. ẹ o ọ̀gá ọlọ́pàá kí sọ́kùnrin bá fẹ́ gba iye gbogbo rẹ̀ káàdì bí lọ ní sànsàn ẹ kàn ṣàlàyé ibi ọtí rọmọ tèmi kí ọmọ ibi ọtí mọ́mọ́ wọn gẹ́gẹ́ ni mo fẹ́ gbọ́ ẹ àìjẹ́ bẹ́ẹ̀ sọ̀kùnrin àgbá yé ria. wọ́n gbọ́ ọdún ṣe kí n ṣe n ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ látàárọ̀ ẹ ọmọ yẹ kan náírà ra méjèèjì kẹ́kọ̀ọ́ lè tó. kúdà Mr. Man kúdà bàbá Ìjẹ̀bú níbo lẹ ti rí àwọn ọmọ méjèèjì ẹ sọ̀rọ̀ gidi sí àmọ́ yìí pé mo máa ń rí yín mo máa ń kọjá ládùúgbò yìí dáadáa tẹ́ bá wojú mi dáadáa ṣe é lójú yìí mọ̀. ṣé ẹ wẹ̀. mo ti fún yín lówó ní street ó ti tó ẹ̀mẹ́ta. ẹ ń da ojú wọn mú ọ ní mọ́wọ́ mi yéye kébí má pa mi kú ni. ẹ mọ̀ yìí pọ́lọ́pàá ni mí but now níbo lẹ ti rí àwọn ọmọ tẹ́ fi ń gba owó káàkiri. ẹjọ ẹ jẹ mi kọrẹ mi ṣe ẹ jẹ mi kọrẹ mi ṣe jẹ mi rọpò iṣẹ́ ni jẹ mi rọpò iṣẹ́ ni jẹ mi rọpò iṣẹ́ ni ẹjọ ẹ ṣàánú mi. torí Ọlọ́run níbi ọ̀rọ̀ yìí níbo lẹ ti rí àwọn ọmọ yẹn tẹ́ ẹ bá jẹ́wọ́ fún mi sìn máa fi bọ̀ fún ẹsẹ̀ yín dànù sí. yẹ ẹ bá gbé kí ni mi ti wẹ̀ dá ẹ ti bẹ́ẹ̀ dá ẹjọ ẹ ṣàánú mi bẹ́ẹ̀ bá fọ́ kí mi lọ máa lọ àbí kí n tà àbọ̀ ẹ wọ̀ lọ́wọ́ ṣe rí ẹ wo màá mú ẹ lọ ibẹ̀ má yìí mọ́. àdìsá ayé yìí lè dá aláìní àdìsá kò sí pé. bóyá àwọn ẹ̀rọ ìgbà yẹn náà ibo lẹ ń lọ lọ́wọ́ dà ẹ̀fẹ̀ fún lọ ibo lẹ ń lọ ọmọ mi dà báyìí. ẹ má bínú ẹ jẹ́ ìṣàlàyé múrú mo bí iṣẹ́ lọmọ yín bẹ̀rẹ̀ sí ní sunkún tó dẹ̀ tọrọ ọmọ kò máa tẹ̀lé. ẹ̀yin máa gbé di àgbọ̀rọ̀ dẹ̀ tẹ̀ sọ lẹ́nu màmá ẹ̀rọ ọmọkùnrin ṣe ọmọ yín tẹ̀lé àbí kí nìkan tẹ̀ sọ jáde lẹ́nu ibo ni kú ọmọ mi torí Ọlọ́run ṣe fẹ́ sọ pé fẹ́ bọ́tẹ̀ mi wà ní. ìgbé ni kẹ́ni ṣe máa ọmọ méjèèjì ẹ sọ̀rọ̀ ẹ bá ṣe ń gbọ̀ kẹ máa ọmọ méjèèjì bẹ́ẹ̀ni ẹ mọ̀ wọ́n bàbá ilé yìí ń kọ́ sí ẹ mọ̀ wọ́n. mi ò mọ̀ wọ́n rí. wọ́n gbé mi kú re lè ṣàyírí mi lè ṣàyírí ọlọ́pàá wọn ni mò ń gbà àwọn ọmọ ìnáwó rẹ̀ rí òun rí náà ní èkó ọmọ mi kó bá fọ́ mọ̀ mi rí sóhun kúrọ̀ onóyè mú kó nálàálẹ̀ ṣe rí ṣe mi náà fẹ́ dédé ṣe wá o èsùn máa fún àwọn ọmọ ọlọ́mọ ṣe o àgbẹ̀ ń fún wọn ṣe náà rí kí n fún ṣe yẹn o ṣẹjọ́ mi o ní kèmí máa pa mí kú ọ̀rẹ́ mi náà wá wọ̀rọ̀ kí n fún ṣáda o n kò kẹ́ má fún ìyà jẹ mí o ṣùgbọ́n ẹ wo ṣe o ẹni wáyọ ẹ máa gbé màá gbọ́mọ wọn lọ o ẹ ṣàánú mi o. ok madam báwo ti ń ṣe jẹ́. ìyá obìnrin ni ṣèbí ọ̀hún ló bí ọmọ kan mi sọ wétèrè mo fi ṣe kéde kan rẹ gbogbo ọmọ mi sọ rẹ ọmọ mi náà nàmi fi àgbésọ̀bọ̀dọ̀ gbáyé rẹ lọ fáínálì. ok so àtìyá àti nani ẹ̀mí èjì ẹjọ́ ń kó ọmọ fáwọn alágbé kọ́ máa fi gbowó káàkiri àbí. no story kò sẹ́jọ́ mi wà wíyá police station let's go let's go. oògùn èṣìṣẹ́ rẹ̀ sún mi. ọ̀nà gbáyé rẹ lọ fáínálì. bàbá Ìjẹ̀bú kí ló sún yín sí nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí. má dáràn àbí bí ń pè bára mi rà ìṣẹ́jọ́ mi ẹ̀tọ́ rọ́lọ́ ẹ̀ṣánú mi ebi ni kèbí má pa ń kú ni nǹkan ṣe ilé ìṣẹ̀lẹ̀ kùkú ebi ni ebi rẹ̀ fẹ́ ṣe mi ní ṣe wé kẹ̀ ṣe mọ́ ṣe kìnní náà kí gbèsè máa ṣe mi ní ṣe ní ìfọ̀ kí n wá wọ̀rọ̀ kọ̀ ṣàdá kí n lábọ̀ obìnrin ìwé ìfọ̀ kó bá mi ya kò yá mi náà ọmọ ẹ̀ kí n fún máa pọ̀tọ̀rọ̀ kọ́ bọ̀ kí n léwu jẹun ebi ni kèbí má pa mi kú kèbí má pa mí kúrí fún kí n la ṣe yẹn náà kí n léwò bí n lé bọ́ yẹn dé o ìṣẹ́jọ́ mi ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o. ṣé mọ̀ pé nǹkan tí ẹ ṣe yẹn child abuse ni ṣé ẹ mọ̀ pé nǹkan míì wà tẹ́ lè ṣe láì ṣe pé ẹ fi àwọn ọmọ ọlọ́mọ máa fi pawó káàkiri ni and to you mother wọ́n fi ọmọ sí nkí àyín
ẹ̀ ń fi wọ́n rent fi ṣe àgbẹ̀ káàkiri ẹ̀ ń ṣerú nǹkan báyìí tó bá dijọ́ Monday ẹ máa fojú balẹ̀ ẹjọ́. Constable, sir, take them out. Okay, sir. adúpẹ́ o ẹ máa mú bàbá wọlé lọ mú bàbá wọlé lọ adúpẹ́ kò ní bàjẹ́ mo kí gbogbo ẹ̀yà aráàlú o àdúrà gbogbo yín náà ni ó gbà o gbogbo àwọn ọmọ yín náà ni ó ṣoríire o báyìí láàmú rí àní rí báyìí inú mi dùn fún àpọ́nlé àti iyì èyí tẹ́ ẹ fún èmi la gbé níyì kìí ṣe Fàṣásí nìkan la gbé níyì ìdílé wa la gbé níyì inú wa wá dùn lọ́pọ̀lọpọ̀ ẹ wò mí Ọlọ́run mú Fàṣásí láàrin wa ó fàyọ ó jù sáàrin àwọn èèbó ó rè kọ́gbọ́n wálé ó rè kó ohun mèremère wálé ẹ rí wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nǹkan ọ̀tún ni ó máa ń ṣẹlẹ̀ láàrin ìlú yìí lágbára àwọn tí wọ́n tẹ ilẹ̀ yìí dó ó tún wá mú òyìnbó ó mú òyìnbó bọ̀ ẹ rí i pé tiwa tọpẹ́ jẹpẹ́ lọ àwọn ọmọ yín náà rè lú èbó wọn mú èbó bọ̀ o mo kí yín baálẹ̀ ọ̀rọ̀ tó kù báyìí ọ̀dọ̀ àwọn baálẹ̀ lọ̀rọ̀ kù sí ẹnu àgbà lóbi tí gbó tó baálẹ̀ kẹ̀pẹ́ o. etí yín mélòó kí la fi ń ṣe o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún ọmọ wa tó lọ sílùú òyìnbó Fàṣásí ọlọ́run bá wa ṣọ́ lọ ọlọ́run bá wa ṣọ́ bọ̀ ó ti kó oríire wá sílùú wa yìí oríire náà ọlọ́run jẹ́ kó bá wa kalẹ̀ o. àṣẹ àṣẹ. ntọ́kàn báyìí torí gbáǹkọ́ gbìn láṣẹ̀ṣẹ̀ dé yìí àwọn tó kàn báyìí àwọn Ọdẹ́yẹmí àtàwọn ẹlẹ́gbẹ́ ọdẹ yòókù rẹ̀ nítorí wípé eré ọdẹ ẹni Fàṣásí fi rèé gba yìí wá láti ìlú èbó wọn á múra yìí pé àkà àwọn gbọ́dọ̀ fi
nǹkan bíi ijó ọdẹ ìjálá ọdẹ ìrèmọ̀gún àwọn ò fi dá lára yá àwọn ọlọ́kàn báyìí. aṣọ wọn lóde lájọ ẹlẹ́kọ̀ọ́tọ̀ ẹ̀mí tí aṣọ àwọn òde ìjẹsà. èyí àbọ̀ nínú jàdá wọlé fún mi kí irun òun kò ní ọmọ kí rẹ̀ ní ọmọ ní ọdẹ èmi mo tún dé ọmọ lájọ ẹ̀rú ọmọ làálì. èyí mo dé ìyá ìyọ̀dà ọdẹ máa pẹ́ tá ń kọ́ sójà lóko ọdẹ o tá ń pè sójà lóko ọdẹ tàbí ṣòkòtò sókòsókè tá ń pè sójà lóko ọdẹ sókòsókè tá ń pè sójà lóko ọdẹ tàbí ṣòkòtò sókòsókè tá ń pè sójà lóko ọdẹ tàbí ṣòkòtò sókòsókè tá ń pè sójà lóko ọdẹ tàbí ṣòkòtò sókòsókè tá ń pè sójà lóko ọdẹ tàbí ṣòkòtò sókòsókè tá ń pè sójà lóko ọdẹ tàbí ṣòkòtò sókòsókè tá ń pè sójà lóko ọdẹ. ó dàdú àmọ́ ọgbẹ́ òkúta lónìí ní ọmọ òkúta mẹ́dùn ọmọ ọdẹ bọ́dọ̀ bá kì í kúrò ní ọdún. ó dúró láàrin mi ọmọ ọmọ ìyá mo tún dé ọmọ ìyá yìí bàbá mi náà akulẹ̀ ni mí kó tó kulẹ̀ kó tó dodo aláàjì ọmọdé tí ń gbọ́dọ̀ mi ọmọ kì í ṣe ọ̀rọ̀. ìgbà ńkọ́rọ̀ ni bá níbi tí sọmọdé odó gbà ọ̀rọ̀ gbà ọ̀rọ̀ àáké ni mi tí sọmọdé odó ìdàgbà. mo kúlẹ̀ ló pọ̀ màyà ó dáná mọ́ Fàṣásí o bàdé bá kì í fún ni ọdẹ là á kì í fún bàdé bá kì í fún ni ọdẹ là á kì í fún àwarawa ríra wa o àwarawa ríra wa ọlọ́ọ̀kì ní ìlànà ẹ̀kọ́ 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 àwarawa ríra wa ọlọ́ọ̀kì ní ìlànà ẹ̀kọ́. ní báyìí Fàṣásí gangan fúnra ara rẹ̀ oníkùn mi ọmọ mi àbọ̀mọ̀ mi kọ́ ọmọ mi ni mo bí yóò bá wa sọ̀rọ̀ bí gbogbo ọ̀hún bá ṣe rí yóò jà á mọ̀ ẹ̀bí ẹ ti máa ṣe lọ́wọ́ you see, you know.